Àjíkẹ́ Adé máa rìn máa yan lọ ọmọ Mr. Ojo máa rìn máa yan fanda òní lọ́jọ́ tàbí ọ̀sáyé kórìíjẹ́ ó tún lè ṣàmọ́dún wa kórìíjẹ́ ó tún lè ṣàmọ́dún àmì Ọlọ́run kórìíjẹ́ ó tún lè ṣàmọ́dún wa kórìíjẹ́ ó tún lè ṣàmọ́dún. Àjíkẹ́ Adé ó yá gbéra ńlẹ̀ òdì ìdètò ní lọ́jọ́ tàbí ọ̀sáyé bẹ́ẹ̀ tí ẹ bá ń já ó mọ́mọ́ mi kan kó mọ́mọ́ mi kan kó mọ́mọ́ mi kan bàbá rẹ̀ ló pé wá kí ọ ìlérí Olúwa lèmi ń jẹ́ the most talented lady táwọn ayé ń sọ ìwọ̀n ọlọ́dún ní mọ́dún ẹ lọ́dún gbèrú ṣe mọ́dún tiẹ̀ nínú igbó òní ní sọ́jọ́ bí rẹ̀ tàbí ọ̀sáyé ọdọọdún sápò òwe o Démiládé ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe láti Elédùmarè ọba ọdọọdún lè wá wà ọdọọdún làrí jàǹtẹ̀ lórí egungun ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe láti Elédùmarè ọba àrídùnnú ló jẹ́ fáwọn òbí rẹ̀ Ọlọ́run ò ní fi ọ́ pa wọ́n lẹ́kún ọmọ kékeré ni ọ́ Ọlọ́run á dẹ̀ lágbà láṣẹ Elédùmarè ọba ojú tó mórí ó sọdún èyí wá ṣe tẹ̀mí lágbára Ọlọ́run ọba ìlọyọ Ọlọ́run àbí òní fi ọ́ pa àwọn òbí rẹ̀ lẹ́kún Àjíkẹ́ ó dìlé àwọn bàbá rẹ̀ gangan ìwọ lọmọ ajísùn wọn ajílọ́lọ́ sọ ọmọ ajífọjọ́ gbogbo dàbí ègbin láì gbàdé ìmẹ̀sìn àgbo ènìyàn kì í jẹ̀mẹ̀sìn àgbo kó má làgò dúdú ńlé bàbá tó bí yín lọ́mọ àgbo dúdú ń bẹ lẹ́kùnlé àwọn bàbá tó bí yín lọ́mọ Àjíkẹ́ Adé ṣebí wọ́n lọ́mọ jágbó dàgbà jágbó dàmọ́dún kò lè bá tọmọ òṣù lé bàbá yín pín jẹ ni nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ó sọdún èyí ọdún ayọ̀ ló mọ̀ ṣe láti Elédùmarè ọba mọ̀ ń bá wa níta ní kọrin wí sí ọ létí káàdìjà tún ìlérí Olúwa lèmi ń jẹ́ the most talented lady táwọn ayé ń sọ happy